Mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ wà nílé. Mo kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò wa Ọ̀dẹ̀ Òdùbí. Inú mi ò fi bẹ́ẹ̀ dùn lénìí nítorí ọ̀rọ̀ tí mo gbọ́. Ọkàn mi bàjẹ́ díẹ̀ nítorí nǹkan tí mo rí. Ẹnu mi ò lè sọ nǹkan tí mo gbọ́. Bó ṣe ń ṣe mí lára gan mi ò mọ̀. Ẹ káàbọ̀ sórí ètò wa Ọ̀dẹ̀ Òdùbí. One Yoruba nation, one love bring us together and it makes us grow. Ṣé ti gbọ́ wípé Primate Ayọ̀délé ó sọ fún wa wípé ẹ wo ààrẹ yín kò ní àbùjá kankan lẹ́yìn ọ̀pẹ. Ẹ múra, ó ní ẹ múra fún ìyà, ẹ múra fún ebi, ẹ múra fún wàhálà rògbòdìyàn lójoojúmọ́. Ó ní ẹ múra fún kí àwọn Fúlàní kó máa ṣe wá báṣubàṣu, kí wọ́n máa jẹ oko wa, kí a má rí kankan ṣe sí. Ó ní ẹ múra ò wípé ìyà tẹ́ ń jẹ nísìn ẹ tí mọ̀ kankan. Olórí INRI Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ní ọjọ́ Sunday tí ààrẹ sọ̀rọ̀, ó sọ wípé ẹ wo kò ní ìṣòro kankan fún wa, wípé kò ní solution kankan fún wa, jàre ẹ má bínú, wípé nǹkan tó kàn ní fún wa òun ni ìṣòro. Ó wá dàbí wípé bá ṣe ń bọ́nù kan là kó sínú míì. Ó ní ẹ wò kò ní àbùjá kankan lẹ́yìn ọ̀pẹ o. Àyàfi tẹ́ bá fẹ́ pa àbí àyàfi tóun fúnra ẹ̀ bá ń wò pé mo kíní ẹ wò ẹ̀mí mi gbé, mo capable. Ó ní ẹ wò ẹ jẹ́ ká ran ìjọba lọ́wọ́. Àwa ta nílé ìjọsìn, àwa ta ní mọ́ṣáláṣí, àwa ta nílé ìfowópamọ́, wípé kí gbogbo wa ṣe kíni ká wá papọ̀. Ó ní láti ṣe kíni láti ṣe àtúnṣe ní èmi ló kàn tó máa ń pariwo. Ó ní kò bá sọ wípé ẹ farabalẹ̀, àtúnṣe ń bọ̀, wípé àwa ọmọ Nàìjíríà, àwa Yorùbá nation, àwa náà la tún máa forí kó. Ó ní ẹ wò kò ní àbùjá kankan lẹ́yìn ọ̀pẹ. Ó kàn sàn yẹn láti lè jẹ́ kí ọkàn wa kó balẹ̀ ni. Ó ní ẹ wò ṣebí ọdún kan sí méjìlá ẹ̀ṣẹ̀ ń lọ yàbí. Ẹ yẹ ká farabalẹ̀, ọdún mẹ́rin yẹn a máa fi jẹyàn yẹn pé. Ó ní àwọn èèyàn tó yẹ kó máa tì lẹ́yìn, àwọn èèyàn tó wà ní position àti máa tì lẹ́yìn àti máa fún ní ideas tó máa jẹ́ kí country yìí grow, wọ́n ní wọ́n tì lẹ́yìn. Ó wá dàbí wípé òun nìkan ló ń ṣiṣẹ́ yẹn. Ó wá dàbí wípé kí ẹnìkan kó máa tọ́jú gbogbo àwọn èèyàn tó wà nílé, kí èèyàn bí 16 máa gbé nílé, kí ẹnìkan dẹ̀ máa tọ́jú wọn, kó máa wẹ̀ fún wọn, kó máa múra fún wọn, kó máa fún wọn lóúnjẹ, kó máa mú wọn sílé ìwé ìwọlé kọ̀ọ̀kan. Ẹ wò ó ní mo ti sọ fún yín tẹ́lẹ̀. Ó ní kí àwọn ìjọba kó ṣe kíni kó gé owó tó fi lé gbogbo nǹkan, even the minimum wage, wípé wọ́n ní pé máa sọ̀rọ̀ lé lórí. Ó ní ẹ wò kò lè rí ṣe nínú ọdún 4. Ẹni yìí ṣe wá sọ̀rọ̀ bí wípé ó mọ ààrẹ délédélé, ó mọ nǹkan tí ààrẹ ń ṣe,
ó mọ bí ààrẹ ṣe ń ronú. Ṣé òótọ́ nìkan tó sọ ṣá? Ṣé ó kàn lè máa sọ̀rọ̀ kọ́kọ́ wá lè balẹ̀ kó dẹ̀ mọ̀ wípé òun ò lè ṣe ní ọdún 4? Ṣé òótọ́ ni wípé ó ń ṣe àwọn àtúnṣe kan ṣùgbọ́n nítorí pé kò rí ìrànlọ́wọ́ kankan látọ̀dọ̀ anybody ni kò ṣe ní ìlọsíwájú? Tẹ́ bá mọ̀ pé ó ń ṣe ní àwọn agbègbè kan, ẹ fi sí comment section kárí. Ibi tẹ́yìn ti mọ̀ wípé ó ti ń ṣiṣẹ́. Torí mọ́mì dádì, nǹkan tèmi rí lèmi fẹ́ sọ, mi ò wá mọ̀ tọ̀dọ̀ ti yín o. Ní ọ̀rọ̀ oúnjẹ kò ṣiṣẹ́ lórí ẹ̀. Àkàfi kó ṣiṣẹ́ lórí ẹ̀, ó tún lọ gbé oúnjẹ mi, especially rice. Ó tún lọ gbé rice mi wá, ó wá já owó ẹ̀ wálẹ̀. Dádì àti mọ́mì, fún àwọn ata kàwé àbí fún àwọn ata ti gbọ́ rí, ọ̀pọ̀ àti yamayama, ẹ jẹ́ lò bẹ́ẹ̀. Quality and quantity. Quality, òun ni tẹ́ bá ra nǹkan tó yẹ pé kẹ́ ra aṣọ ńsìn ọdún 10 ẹ̀yin lò. Quantity, òun ni kẹ́ ra aṣọ oṣù kan ó ti ya níbi ìdí. Ṣó ń ṣe ṣá? Epo ńkọ́? Èèyàn tó máa ra 5 litres tẹ́lẹ̀ á lò látàárọ̀ dalẹ́. Èmi ni generator, èmi ni mọ́tò yẹn ó lè ti ẹ̀rà mi, bọ̀ṣẹ́ ní generator yẹn ó lè gbé. Ó tún wá depend lórí nǹkan tẹ́ bá tún wá ń lò, but ẹ lè fi sùn mọ́jú. Mọ́mì dádì, ṣé lè tán generator mọ́jú báyìí ṣá? Ẹ lè tán generator mọ́jú láì ṣe wípé ọkọ̀ yín ti fò lọ, ẹ máa ti máa calculate. Dádì àti mọ́mì, ṣó ń ṣiṣẹ́ lórí ìṣẹ́? Ìṣẹ́ jẹ́ nǹkan tó yẹ pé ó ti ń bá wa ó ti ń jẹ wá níyà. Tá bá dẹ̀ máa sọ, ó máa sọ fún wa wípé owó tá jẹ làwọn sọ padà. Ṣé wọ́n ì tí ì rí san láti jọ ìní? Jonathan sọ wípé òun sọ. Yar'Adua òun sọ pé òun náà sọ kó tó ṣaláìsí. Buhari, nǹkan tá gbọ́ náà pé òun sọ pé òun sọ. Tinubu náà ní ṣe olówó sọ pé òun sọ, òun wá gbé gbogbo ẹ̀ sórí. Tó bá ń ṣe lọ́dọ̀ tí ẹ jẹ́ ká rí ní comment section. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa, má gbàgbé láti subscribe, má gbàgbé láti comment. Ẹ wá ní tí yín tó tọ́, Ọ̀dẹ̀ Òdùbí, one Yorùbá nation forever. Mo ń bọ̀.